me send this message to Aláké of Ẹgba land. Ẹ fi ọ̀rọ̀ yẹn fi ránṣẹ́ sí Aláké ti ìlú Ẹgba. Aláké of Ẹgba land. Aláké ti ìlú Ẹgba. Olúwa ti kàn sí mi sir. The Lord has ministered to for me. like 3 months. Bí oṣù mẹ́ta ṣùgbọ́n sẹ́yìn. àgbà mi láyè kí n bọ́ta. But the Lord never told me even to on come my out time I and could say. not come out on Kódà my own. ṣùgbọ́n Olúwa ní sọ fún yín sir. Bàbá go and seek God for mercy. Ẹ lọ wá ojú Ọlọ́run fàlà. Please help me send this message to the kingmaker in Ayọ̀bọ. Ẹ fi eléyìí ránṣẹ́ sí àwọn afọbajẹ ní ìlú Ayọ̀bọ. 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 Ìgbà tá à ń ṣe crusade mo sọ. Ṣùgbọ́n wọ́n ní kí n tún sọ. The Lord ministered to me, they said I should say it again. Ẹ gbọ́ sà, Ayọ̀bọ kingmaker. Ẹ̀yin afọbajẹ nílùú Ayọ̀bọ. Mo gbọ́ pé ẹ ò tí ì lọ́ba. I heard you don't have a king Kì í yet. ṣe pé ẹ ò lè lọ́ba tó máa lo 3 months. You will not have a king that will stay there for 3 months. Kò lè sọ́ba tó máa lo 3 months. No king will reign in Ayọ̀bọ for 3 months. Àfi tẹ bá jẹ́ kí Ọlọ́run fi èèyàn síbẹ̀. Except you. bó ti ṣe sọ nìyẹn o níbi tí ó ti ránṣẹ́ sí Aláké Ilẹ Ẹgba bẹ́ẹ̀ gẹ́ ni ó kàn sí wọn nílùú Ayọ̀bọ ní ìpínlẹ̀ Èkó báwo gan ló ṣe wí o kí ló sọ. Help me send this message to Aláké of Ẹgba land. Ẹ fi ọ̀rọ̀ yẹn fi ránṣẹ́ sí Aláké ti ìlú Ẹgba. Aláké of Ẹgba land. Aláké ti ìlú Ẹgba. Olúwa ti kàn sí mi sir. The Lord has ministered to for me. like 3 months. Bí oṣù mẹ́ta ṣùgbọ́n sẹ́yìn. àgbà mi láyè kí n bọ́ta. But the Lord never told me to even come on my out and time I say. could not come out on Kódà my own. ṣùgbọ́n Olúwa ní sọ fún yín sir. Bàbá go and seek God for mercy. Ẹ lọ wá ojú Ọlọ́run fún àánú. I see strange storm. Ìjì ńlá. Ìjì ńlá, a strange storm. Ìjì yẹn lágbára o. The storm is so powerful. Bàbá ìjì yẹn lágbára The o. storm is so powerful. Èmi ti gbàdúrà tèmi. I've prayed on my Kò sí own. ìran tá a bá rí. There is no revelation we see. A ó gbà kó má ṣẹlẹ̀. We will pray for it not to happen. Ṣùgbọ́n n tí mo rí bẹ̀ yẹn. But what I saw there, Mo ti wá bí mo ṣe máa gẹ́ẹ̀tì kọ́ńtà mi ò rí. I looked for a way to get your contact. Ìdí tí mo ṣe bọ́ta nìyẹn. That is why I came out. Aláké of Ẹgba land. Aláké ti ìlú Ẹgba. Now your solution. Ojútùú. 9 days mercy. 9 days. 9 days. Àánú ni. You cry for mercy for 9 days. Ṣé rí orí ìtẹ́tẹ́ wà yẹn? You see the throne that you are. Ìmájẹ̀mú pọ̀ níbẹ̀. There are a lot of covenants on that Mo sì rí ẹ̀jẹ̀ ńbẹ̀. and I can see a lot of blood. Ìdẹ́yìn fúnra yín gan mọ̀ ni. It is what you yourself know. Àkàbá sàfáàlì kàbá lórúkọ èmi tí mo rí. What I Ìjì yẹn ò ní jẹ́ kó ní gba ọmọ sọnù. That storm will not take away your child. Mi ní sọ jù bẹ́ẹ̀ I will lọ. say more than that. 9 days mercy. You cry for mercy for 9 days. Ẹ lo Psalm 6. You use Psalm 6. Ẹ lo Psalm 6. Use Psalm 6. Ẹ lo Psalm 51. Use Psalm 51. Ẹ fi gbàdúrà àánú For mercy. ọjọ́ mẹ́sàn-án. For 9 days. That's number 1 solution. Àkọ́kọ́, Number 2 solution. ojútùú kejì. Òun ni wípé ẹ gádà àwọn widow. Gather the widows together. Àwọn widow. Àwọn Opó ẹ gádà wọn. Gather the widows together. Ẹ jẹ́ kí wọ́n súre fún yín. Let them pray for you. Kẹ́sì bọ́ wọn. And you feed them. Àti less privilege. Àti àwọn aláìní. Ẹ má jẹ́ ó pẹ́ o. Don't let it take time. Aláké of Ẹgba land. Aláké ti ìlú Ẹgba. Lára ìjì tí mo rí tó tún Part ṣẹlẹ̀. of the storm that I'm seeing. Ìjì ilẹ̀ máa ṣẹlẹ̀ o. You see there will be storm of land. Ìjì ilẹ̀ ó máa ṣẹlẹ̀ o. Land. Ilẹ̀ ìyẹn tún yàtọ̀ sí ti tọ̀dọ̀ ti ìjì tí mo rí pa ti ìlú London ti ń lélẹ̀. I'm talking about the village. Ẹ má gba àwọn kan kó sá pamọ́ sí orí ilẹ̀ ibi tẹ́ jẹ̀gàba lé. Some people to come and hide on that land you're dwelling on. Ṣé rí ilẹ̀ Ẹ̀gbá yẹn? That Ẹgba land. Wọ́n máa discover àwọn nǹkan àlùmọ́nì bẹ́ẹ̀. They will discover some natural resources. Ó dẹ̀ máa lágbára. And it will be powerful. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. That's number 8. Kẹjọ. Number 9. Kẹsàn-án. Please help me send this message to the kingmaker in Ayọ̀bọ. Ẹ fi eléyìí ránṣẹ́ sí àwọn afọbajẹ ní ìlú Ayọ̀bọ. 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 Ìgbà tá à ń ṣe crusade mo sọ. Ṣùgbọ́n wọ́n ní kí n tún sọ. The Lord ministered to me, they said I should say it again. Ẹ gbọ́ sà, Ayọ̀bọ kingmaker. Ẹ̀yin afọbajẹ nílùú Ayọ̀bọ. Mo gbọ́ pé ẹ ò tí ì lọ́ba. I heard you don't have a Kì king í yet. ṣe pé ẹ ò lè lọ́ba tó máa lo 3 months. You will not have a king that will stay there for 3 months. Kò lè sọ́ba tó máa lo 3 months. No king will reign in Ayọ̀bọ for 3 Àfi months. tẹ bá jẹ́ kí Ọlọ́run fi èèyàn síbẹ̀. Except to allow God choose a king for himself. Tẹ bá fi any other person síbẹ̀. If you
put any king that is Ọba tí mo rí láyọ̀bọ̀. the king I saw at Ayobo, Ìránṣẹ́ Ọlọ́run ni o. is a prophet of, is a man of God. Ìránṣẹ́ Ọlọ́run He's ni. a man of God who will bring light to Ayobo. Ìránṣẹ́ Ọlọ́run ni. He's a man of God. Kì í ṣe anyhow person. It is not an Ẹ̀kan tí mò ń sọ ilẹ̀. Tẹ́ bá fi anybody sórí ìtẹ́ yẹn láyọ̀bọ̀. If you put someone else on that throne at Ẹ̀kọ́lẹ̀ Ayobo, kò in fact àìsàn tó máa pa gangan ní the expect. sickness that will kill the king, he will not expect. Ẹni ẹnu mi rùn ẹ try ẹ̀. He said, my mouth is smelling. Àwọn tó ń ṣiṣẹ́ yìí wọ́n jù wá lọ. Those that are doing this work are more than us. Anybody who is going to put on the throne of Ayobo as a king, that person is not that, is a minister of God. Mo dẹ̀ rí adé lórí ẹ̀. Olúwa ló fẹ́ wá ṣe àtúnṣe. Ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá fi síbẹ̀, ẹni tó bá wà ń bẹ̀ gan tó bá lo 3 months, àìsàn tó máa pa olófiṣeré. Number 14. Alóore TV. Alóore TV. Nílé ní lóko ni ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lóye. Ní gbogbo àgbáyé. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Alóore. Alóore. Ẹ máa wò ó.